kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbòòrùn àṣebí o. Kò sólókò lóko. Ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ kúrìn kò lè ń kọ́ àlàáfíà la wà ṣé àlàáfíà làwa náà báyìí. dáadáa làwa náà wà ẹ ṣé mo dúpẹ́ ẹ sábà wa máa léèjì àwọn àga wa yìí ni ibi àti ṣèpàdé wa náà ló ń ta ń bẹ̀rù ìgbèmí ti gbọ́ pẹ̀ ń bọ̀ lèmi ti fi tó gbogbo ọmọ ẹgbẹ́ létí ẹ ṣeun àdúpẹ́. ẹ jẹ́ kí n introduce ọ̀rẹ́ mi sí Mrs. Remi Lawson lòun náà jẹ́ ó dẹ̀ wá láti support plan mi fún ìlú wa yìí. ẹ káàbọ̀ ẹ lẹ́ kí láà fún yín báyìí o èèyàn alákọ̀wé. ẹ má ṣe yọnu torí pé àwa náà ò plan láti pẹ́ rárá. ṣé o sí. kò sí ó tún láwọn bòmíì tí a fẹ́ dé ni gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀ mo fẹ́ fi owó díẹ̀ kan sílẹ̀ fún àwọn obìnrin wa nílùú Pàkúrọ̀ tó lè máa fi ṣe òwò mo dẹ̀ fẹ́ kó jẹ́ pé ẹ̀yin lè máa ṣe alábòójútó owó náà. kò burú dáadáa ni àmọ́ ọkọ yín ò ṣe dáa o baálé yín ò ṣe dáa o. kí ló dé kí náà ṣe. àtò nígbà tí ó ìjọba tí ó sì fi ti a ṣe nǹkan kan máa ṣe lẹ́yìn àwọn obìnrin ni. rárá o níbo ìbáwá la wà lẹ́yìn òrò tó rò fi ń ké. yóò dáa fún yín látijọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ olóba dé yìí láàrú òde yìí kò bọ̀ǹgbọ́ rí. ìyálóde kéde máa wò ó kò kóyan yín kéré rárá o òun gan ní nǹkan tó tóbi tó fẹ́ ṣe fún ìlú wa yìí òun gbogbo ló sọ wípé ẹ̀yin ni kí n wá fa ètò ilé lọ́wọ́. bẹ́ẹ̀ni tòótọ́ bẹ́ẹ̀ni kò fa fojúdi kò wá fojúdi rárá. tó bá jẹ́ bẹ́ẹ̀ ó sì á tán nù mí bá ń gbà náà nù àmọ́ báwo la ṣe máa ṣe ètò owó wa ọ̀hún. ṣe rí owó tí mo fẹ́ fà kalẹ̀ ẹ̀yin lẹ máa yá àwọn obìnrin ìlú Pàkúrọ̀ wọn á máa fi ṣe òwò oṣù tó bá fẹ́ ya lòdì ẹ̀yin lẹ máa mọ̀ àtìgbà tó máa dá owó yìí padà bó má lè ṣe ń dá padà wọ́n lè tún máa yá sí. kò burú ńgbà náà lọ́hùn ó jẹ́ ọ̀dà fún nínú ọ̀dà èmi àfi tó gbogbo àwọn olórí ẹgbẹ́ létí tí wọ́n bá wá wí wọ́n padà kàn sí yín wọ́n jẹ gbọ́. ẹ ṣeun adúpẹ́ gan ni. adúpẹ́ lọ́ọ́lọ́ ṣé owó ọ̀nà rè báyìí. rárá o ṣe rí eléyìí àjẹmọ́nù tìyín ni gẹ́gẹ́ bí ẹni tó máa bá wa ṣe olórí lórí gbogbo ètò tá a gbé wá yẹn ipe kẹ́yìn yìí máa fi lè jẹun lọ́nà. eléyìí àpọ̀jù. eléyìí ó máa tó kankan. ṣe rí ọ̀rọ̀ ìlú Pàkúrọ̀ yìí ó jẹ ọ̀rẹ́ mi lógún gan. ó dẹ̀ ṣe wá jẹ́ lógún. ṣe rí afẹ́ kí gbogbo ìlú Pàkúrọ̀ yìí kọ́ mọ̀ wípé gbajúmọ̀ fẹ́ jọba. ṣé mo pé tí gbajúmọ̀ bá jọba òun làwọn development kan wà láwọn ìlú tìlú aga. ẹ dákun èmi ní jẹ́ fẹlọ́mẹ́ǹtì o. ìdàgbàsókè ló jẹ́ bẹ́ẹ̀ ìdí nìyẹn tí èmi gangan fún ara mi ṣe fẹ́ fa 3 million sílẹ̀
fún ìlú wa yìí. èèlò ẹ pé mílíọ̀nù mẹ́ta. kí láì ṣe. ṣé rí mo fẹ́ kí ìlú wa yìí mo fẹ́ kó tóbi gan, mo fẹ́ kí ọjà wa kó máa kún, mo fẹ́ kí àwọn èèyàn kan máa wá láti ìlú míì láti wá ná ọjà nílùú Pàkúrọ̀. bẹ́ẹ̀ ni a dẹ̀ ṣe é ṣe fún alágbára ọ̀hún pẹ̀lú àtìlẹ́yìn yín. àmín ni wàá nílé kó sínú aṣọ bẹ́ẹ̀ ṣe sọ eléyìí òun ò ní ṣe kó sí báyìí. Hello. Daddy. How are you? Fine, sir. So, how is the research going? Very fine. Very fine, sir. Very good. Yes, sir. Ṣé girlfriend ẹ̀ ti lọ? Kí ni? Báwo lẹ ṣe mọ̀? Ọ̀rọ̀ tẹ́ ní kí bàbá má gbọ́, bàbá ló máa parí ẹ̀. Ṣé ẹ rò bójú bàbá fọ́? Àbí tí bàbá di? Daddy, I'm not worried. I'm going to introduce her to you formally. Okay. Mama, do the banner. Okay, sir. In the meantime, Kojuma way. Yes, sir. Because very soon, master's degree at Harvard, àbí MIT ni o. What? Yes. Are you serious? Olùgbọ́ yẹn. MIT. Yeah. Massachusetts Institute of Technology, the United States. Wow! Kojuma. I need to separate ọmọ méjèèjì. It is an abomination. Kí ló kọ́ bẹ́ẹ̀ kó máa ṣe láàrin ọmọ méjèèjì? I totally agree with you, but ọgbọ́n la máa fi ṣe. Ọgbọ́n. Yeah. Ọgbọ́n ọ̀nà ọgbọ́n. Ìwọ ńlá ni. Wímí àti ẹ̀ ń bíbá. Ṣé Junior àti Lọ́lé náà ṣerú nǹkan tá à ń ṣe ni? Nǹkan tó ń sọ yé mi bẹ́ẹ̀ àmọ́ bí tá máa gbégbá àmọ́ ọ̀nà tá máa gbégbá máa ọ̀rẹ́. Better. And about this. What? This. I need to avoid it totally. In fact, I'm still in shock. Èmi gan mọ̀ pé things lè turn over kò tún di pé a tún máa yọ afárá wa ẹ̀. Afárá kọ́. Afárá oyin ni. Hold on. You tell me. Ibo ti rí strength ẹ̀ náà. Àbí Rẹ̀mí ti shop ni. Ọlọ kò yé mi lọ torí ní ìwòye alẹ́ àná fact tó bá rí bí ó ṣe ń ṣe mí mi ò lè mọ̀ pé ilẹ̀ lè mọ́lẹ̀ ní kí wọ́n máa ṣe fàkàfìkì báyìí. I'm telling you. Ṣoṣì máa láwọn episodes ẹ̀. Yes and no. I may still have to travel abroad for a second opinion. Second opinion? Ṣé o lè tó yẹn ni? No, it's not that bad, just to be on the safe side. Okay. Now What? for the second round. Are you ready? So, close. No, call you one me sick. Sure, yeah. No, okay, you come and talk. Come on. Oh, my baby got my ready. Anytime, anything. You are asking for the impossible. You know why impossible? But don't kí n ṣe ọmọdé. Okay, you want something pé o lè jọ gẹ̀dẹ̀ mú. Má sọ̀rọ̀ ìdarúgbó ọ̀sán gan o. Kì wá ń ṣe bí ìwọ Láolú. Ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. Torí ẹ̀gan ló ṣe tọ́ sí mi. Kò yẹ. Torí ẹ̀gan gangan. Má gbóúnjẹ lé lọ́ta o. This is an abomination. Ẹ sọ fún ẹ tó bá fẹ́ gbóòótọ́ láyé ìgbà kan torí pé ọ̀làjú ti dé ni o wọ́n bá sún ẹ lópó tán fún mi inú yàrá ló máa wà tí mo ti máa bẹ̀ ẹ́ tó yẹ pé kò sọ̀rọ̀ tí nǹkan kò lè ṣẹlẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn. Ìyẹn yàtọ̀ gbogbo ẹbí gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀. Nígbà ọ̀nà ẹbí ò ní mọ̀ pẹ̀ kálọ̀dì máa ṣọ
ká lọ sọmọdì ìdí má ti gbórógọ́ ni wọ́n mọ pẹ̀lú náà fẹ́ ṣe ń pẹ̀ kí ló kàn wọ́n ju pé ó ti di ìyàwó ẹ lọ. ọjọ́ wo ló ti ń rùn nǹkan báyìí. lóòótọ́ má tẹ́gbọ̀n fẹ́ ẹ̀yàn bó ṣe wà ní ọmọ ìkéré tí gbogbo ẹ̀ ṣe dúró ṣàṣàṣàṣà tí gbogbo ṣe pè é yọ tẹ́bìtì wá inú ọmọ ní ẹ̀yàn ìgbà yẹn gan kò ṣeé ṣe àsìkò ti tó wáyé. pọ̀ kò dúró mọ́ náà. èmi wá jọ ọmọ kékeré mi ló wá fẹ́ wá purọ́ fún báwọn rí ní tó dáṣọ bò èmi I will be the judge of that. This isn't right. Níbo bí gbogbo òyìnbó lẹ́jọ́ ètò ṣe pàtàkì jù ní pé àbàbà ọkọ tó fẹ́ di ọkọ èmi rẹ́dì láti ṣe gbogbo ẹ̀tọ́ mi bí ọkọ ọ̀rọ̀ mi ò yẹ. This isn't right. Ìgbà wo lẹ̀gbọ́n yín sì kú náà. fi gbogbo ẹ̀ lẹ̀ ṣé òun ló máa bọ́ ẹ láti inú kinní ni. láéláé kò sí nǹkan tó jọ. Why are you talking like this? Kí ló wà ń bẹ̀? Ó kò gbẹ bọ̀. I mean, it's really any big deal. A ní ọmọ mi ò lè gbé ẹbọ sẹ́ẹ̀. Torí kíni? Níbo ló ti ń ṣerú ẹ̀? Ọmọ tó ṣẹ̀ṣẹ̀ jíǹjì ayé ẹ̀ lẹ́nu kó agbẹ́bọ. Wọ́wọ́ mi ò gbà, mi ò dẹ̀ gbà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ètùndé ìbálàyé nínú. Àlàyé? Irú àlàyé wo nìyẹn náà? Mo ní irú àlàyé wo lójú lẹ́lẹ̀ tó fẹ́ sọ? Ṣé kèmi lajú mi sílẹ̀ báyìí kí tàlùbọ̀ kò wọ̀ ni? Wò gbọ́ mi, kò tún mi gbọ́. Tí ipò ọba yìí ò bá ṣe é jẹ, láì jẹ́ pé ọmọ tèmi gbé ẹbọ, ó bẹ́tà kó o fi ipò yẹn sílẹ̀ fẹ́ lómi. Ìyẹn lẹ́nu ẹ̀. Yes, lẹ́nu mi. Bíbélì gan náà fi díẹ̀ múlẹ̀ pé ìwọ ò gbọ́dọ̀ sí Ọlọ́run mi bí kò ṣe Olúwa Ọlọ́run ẹ̀. Kí ni kí láti sọ dédé bíbélì sí? Ṣé ìdí wọn fẹ́ gbẹ̀bọ̀ wọn gbẹ̀bọ̀ ló wá mú báìbù wọlé? Meanwhile, kí ni is just simple tradition o. Tí wọ́n kàn ṣe tí wọ́n kàn gbé that's it. That's nothing to do with the Bible. Laulu, read my lips. Tradition or no tradition, ọmọ tèmi ò lè gbé ẹbọ kankan. Tó bá dé wàá pọn dandan pé ó fẹ́ jọba yẹn, ó bẹ́tà kó wá ẹlòmíì tó bá bá gbé ẹbọ. But not my son, cut him out. Kọ́sọ̀mù lè gbà kí ọmọ ẹlòmíì gbé kíní yẹn. Bí ọkùnrin mi ló máa gbé ẹbọ ẹ̀. That's it. Simple. Jóná, kí ni mo gbọ́ tó sọ yìí náà? Àkọ́bí ọkùnrin. Ò ń ṣeré. Èmi ti ráì tí mo bá èròjọ gọ́tà àdọ̀tí. Tó bá yá ẹ, wàá wọ ẹni tó máa gbé ẹbọ ẹ̀ síwájú. Yétúndé, kí ló máa kí láti ìsọdẹ? Ẹ máa gbé ẹbọ yẹn. Wọ́n tó máa gbé ilé wọn bá sọ̀rọ̀. Oh yes, who is that? Who is? Hey, okay, all right. Hello. What? Hello? 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 Mi ò lè gbọ́ ẹyẹ kankan. There is nothing to understand. A ní kó ṣe sùúrù. Sùúrù wo ló fẹ́ kí n ṣe? Sùúrù ló fẹ́ kí n ṣe? We are talking about the life of a young man here. Ọmọ yẹn ò lè gbẹ́bọ̀ kankan. Báwo ló ṣe ṣe bí ipò ìrántí culture and tradition wa? What culture? What tradition are we talking about? Tradition wo ló sọ pé ọmọ ńlá ti gbẹ́bọ̀ dandan torí pé bàbá ẹ̀ fẹ́ jọba? What are you talking? Who does that? Dèjì, mo ti bá àwọn afọbajẹ yẹn sọ̀rọ̀ láìmọye ìgbà pé ọ̀nà wà àbáyọ tá a lè gbà wọ́n ní kò sí o ọmọ yẹn láti gbé ẹbọ yẹn ni. Láolú, ọ̀nà àbáyọ láti wà. You are the king elect already, wọ́n ti elect ẹ. Gbogbo nǹkan tó kù tó ń ṣe ceremonial activities lásán ni. Bájẹ́ kó fi jújú jẹ́ lójú. Ceremonial yẹn gan-an là ń tẹnu mọ́. Ọkọ̀ ló compulsory ni because my kingship is at stake. We are talking about the life of a young man here. Ṣé o ti gbàgbé ni?
gbàgbé kí ni ẹ Dèjì. O tún béèrè ni. Dèjì. Yes. Ẹ sọ fún ẹ kó fòkó dẹyẹ ọmọdé yẹn á bẹ̀bùn ẹ kò dẹ̀ sí nǹkan tó ní bọ́ọ̀dù lè jẹ bọ́ ẹ. ọmọ mi ni nà after all tí òye wá ń tiẹ̀. Ọmọ ẹ. Bẹ́ẹ̀ ni ọmọ mi ni. Okay. Ìgbà tó wá jẹ́ ọmọ ẹ̀ kan tí ó wá di dandan kí ọmọ tiẹ̀ gbé ẹ bọ̀ torí pé wọ́n fẹ́ jọba. Ó yẹ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ jọba ó dẹ̀ láti gbẹ́bọ̀ yẹn ni kí n lè jọba. Tó bá jẹ́ ọ̀rọ̀ Fẹlá là ń sọ ọmọ yẹn ò ní gbẹ́bọ̀. A máa gbẹ́bọ̀ yẹn. Kò ní gbẹ́bọ̀. Ó máa gbèsè. Kò ní gbẹ́bọ̀ sẹ́. Ó máa gbé kí ló mí. Wo má jẹ́ kí máa jọba. ẹ kúlẹ̀ o. Madam di madam. Chelsea. No, mo ti sọ fún ẹ. City ló ní kọ́ọ̀pù. Bẹ́ẹ̀ bá ra pléyà ẹ̀ lè jẹ́. Láàárín season wo ló ra pléyà. Ẹ̀jọ̀ ó mi fẹ́ máa wẹ̀ nígbà kan. Àwọn alámà gbà á ní ọjọ́ ọjà rẹ̀. Ẹ pẹ̀lẹ́ abalala ẹ àlàáfíà no kò sí wàhálà ìlú yìí gan kò kọjá àfaradà. Ọlọ́run ní jẹ́ ó kọjá àfaradà. Ẹ lè kú palẹ̀ mọ́ ìgbà yín á sàn wá lágbára náà. Ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun thank you. Kí ló dé mo ń gbàdéwò ni. ọgbọ ẹjọ kò mọ fúbọ́ọ̀lù ló dẹ̀ máa ń ṣàgídí. Èmi sọ àfi tí coach wọn bá ra player tí ò bá jẹ́ bẹ́ẹ̀ on ní o first level. Oh I see. Ẹ pẹ̀lẹ́. Èmi tiẹ̀ ní kí n máa lọ ní lórí àìpé wọlé. Ṣé èyí tí mo wọlé ni mo ti ń lé yín lọ yẹn o. No òun ti dágbére pé òun lọ tẹ́lẹ̀ ni wọ́n wọlé náà. Ó dáa náà. Enjoy the rest of your day. Ṣé gan ni. Àwọn òbí kan wà tí mò ń láti dé kí ilẹ̀ tó ṣú ọ̀rọ̀ lọ́balọ́ba yìí náà ni. So a máa sọ yókù lórí fún. Bí mo ṣe sọ yẹn náà láti máa. Èmi náà lọ sókè. Ok ìwọlé máa lọ. Bí mo ṣe ní ká gbé gbà yẹn láti máa ṣe. Má jẹ́ ká gbé gbàgbẹ́ yẹn. Ó ti lè tẹnu mọ́rọ̀ jù. Ṣé o rí Chelsea. Oh, it will change. Àwọn nǹkan tó dẹ̀ wà nílé náà ti yàtọ̀. Bọ́láṣadé, kí gan ni pàtó ohun tó ń wá? Èmi kàn ní kí n wá ṣe àtìlẹ́yìn campaign tó ń bọ̀ lọ́nà ni. Àti pé àsìkò yìí ló ní ìdìyàwó ẹ̀ jù. Torí àwọn nǹkan kan máa wà tó máa need attention first lady. So ojúṣe ìyàwó aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ òun ni mò ń ṣe. Ta ni ọkọ táláyà? Ó tún ti bẹ̀rẹ̀ o. Èmi ni. Kọ́lọ́run má lé mi kúrò láyé mi. Kọ́lọ́run má dẹ̀ tí ì pa ẹ́ fún mi nísìnyí. Ọ̀rọ̀ iṣẹ́ yé mi ni. Ẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí first lady ni mò ń ṣe. Tó dẹ̀ láti dúró ti governor tó ń bọ̀ lọ́nà. Tó bá dẹ̀ ti di executive governor of the state, màá tún dúró tì. Torí ṣetán. Ṣetán bí báwo? I want you out of this place this minute. Jọ̀bọ́ tàǹtúrà lọ. Fi mí lẹ̀ kó jáde níbí báyìí. Really? Ṣó ti yá sú ẹ nìyẹn ni? Èmi ti ẹ̀ ṣe rò pé kí n bẹ́ẹ̀ ṣeré díẹ̀ sí kí n tó máa lọ ni. Bọ́ síta Fọláṣadé. Wàá rí mi láìpẹ́ yìí.
àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú. Yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí.